agbẹnusọ igbákejì ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ìyún pásítọ̀ Láolú Àkàdé ó mà ti sọ̀rọ̀ lórí nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní iléeṣẹ́ ààrẹ l'Àbújá. Bẹ́ẹ̀ ló tún tú àṣírí nípa ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì tún ṣèkìlọ̀ fún Tinubu pé lórí ìjọba ológun ìyún ìjọba pàjáwìrì olóṣù mẹ́fà tó kéde ní ìpínlẹ̀ Rivers, níṣe ni inú ọ̀pọ̀ àwọn tó súnmọ́ náà kò dùn àti pé ó yẹ kí Tinubu kó wá nǹkan ṣe sí ìkéde ìjọba pàjáwìrì tó ṣe ní ìpínlẹ̀ Rivers náà. Kì í ṣe ìròyìn mọ́ yìí pé nínú oṣù kẹta tó kọjá yìí ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló kéde ìjọba pàjáwìrì yún ìjọba ológun oṣù mẹ́fà ní ìpínlẹ̀ Rivers nítorí rògbòdìyàn òṣèlú tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà. Níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fún gómìnà Sim Fubara àti igbákejì ẹ̀ arábìnrin Ngozi Odu ní ìwé gbélé fóṣù mẹ́fà. Bẹ́ẹ̀ ni Tinubu ló tó fún àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers ó fún gbogbo wọn náà ní ìwé gbélé fóṣù mẹ́fà láti jẹ́ kí ẹni tuntun tó yàn láti ṣe ìjọba ológun fóṣù mẹ́fà kódà láàfíà padà sí agbo òṣèlú ìpínlẹ̀ Rivers kó tó di pé yóò gbé ìjọba kalẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ni ló máa fa ariwo ńlá tó sì di ìbínú fáwọn èèyàn wípé lábẹ́ ìjọba democracy Tinubu ò láṣẹ láti máa yọ àwọn gómìnà tán dìbò fún bíi tiẹ̀ láti máa yọ wọ́n nípò tàbí ó ní kán lọ sinmi fún iye oṣù kan sí ilé. Ṣáà nígbà tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Channels TV, Láolú Àkàdé tó jẹ́ agbẹnusọ Ọ̀ṣínbàjò nígbà tó wà nípò igbákejì ààrẹ ó jẹ́ kó dìímọ̀ pé àṣírí táwọn èèyàn ò mọ̀ ni pé ọ̀pọ̀ ìgbésẹ̀ ilé àwọn náà máa ń gbé ní iléeṣẹ́ ààrẹ tí ààrẹ ò ní mọ̀ sí. Ó ní gẹ́gẹ́ bí ẹni tó ti ṣiṣẹ́ ní iléeṣẹ́ ààrẹ tóun sì ní àṣírí lọ́wọ́ ó lọ́pọ̀ àwọn ìgbésẹ̀ ní làwọn ọmọ Nàìjíríà kàn máa rí tán máa ní orúkọ ààrẹ náà fi gbé ìgbésẹ̀ náà ṣùgbọ́n tó yẹ pé ààrẹ ò ní mọ̀. Ó ní níṣe làárẹ̀ náà yóò kà nínú ìwé ìròyìn tàbí wò lórí tẹlifíṣàn tó sì ní ìgbà míì làwọn ààrẹ náà ni wọn yóò fagilé irú ìgbésẹ̀ tán bá gbé lórúkọ wọn lẹ́yìn náà tàbí kán fi míì lẹ̀ kán máa wòye. Ó ló ṣeé ṣe kó jẹ́ pé àwọn ìwà tí adelé gómìnà ní ìpínlẹ̀ Rivers báyìí yan gómìnà ológun tó ń ṣèjọba ó ló ṣeé ṣe kó jẹ́ pé àwọn ìgbésẹ̀ míì tó ń gbé pàápàá bó tún ṣe ń yan àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọn yóò jọ ṣèjọba ló ṣeé ṣe kí Tinubu má mọ̀ nípa ẹ̀ kí Tinubu kó sì jẹ́ pé ó kàn ń wòran lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀hún ni. Láolú Àkàdé wá jẹ́ kó dìímọ̀ pé àṣírí tóun mọ̀ ni pé ọ̀pọ̀ àwọn tó súnmọ́ Tinubu pẹ́kípẹ́kí ni ò fọwọ́ sí ìjọba pàjáwìrì tó kéde ní ìpínlẹ̀ Rivers èyí tó ló ń kọ Tinubu fúnra ẹ̀ lóminú. Bẹ́ẹ̀ ló tún jẹ́ kó dìímọ̀ pé báwọn kan bá ń sọ pé kí Tinubu má ṣe bẹ̀rù kó fi ìgbésẹ̀ tó gbé sílẹ̀ nítorí pé ààrẹ tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe jù bẹ́ẹ̀ lọ. Láolú Àkàdé ní kí wọ́n lọ rántí pé Tinubu àti Ọbásanjọ́ yàtọ̀ síra wọn o nítorí pé ìtàn wọn lórílẹ̀‐èdè yìí ó yàtọ̀. Nǹkan aburú tí Ọbásanjọ́ bá sì ṣe ó ní Tinubu ò gbọdọ̀ ṣe irú ẹ̀ láéláé nítorí pé wọ́n yàtọ̀, ipa tán sì kó lórí democracy ó yàtọ̀ síra wọn.